Hello everyone, welcome to Tony Talks. Wow, another dimension ni Alhaja Alexandra gbé wá lónìí o. Ah, ilé ọ̀gẹ́rẹ́, ojú kokoko níṣe lójú ẹ̀ lè kokoko lórí show yìí throughout. Ilé no be joke kò bá rẹ́rìn rárá o, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀rín. Ẹ jẹ́ ká jọ lọ wo Alhaja Alexandra lórí ọ̀rọ̀ àwọn Fola náà àti fámìlì ẹ̀. Ó really dùn. Ó really dùn pé wọ́n jáde síta now honestly. Ó níbo náà ti wà láti join. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kan. Ẹ jẹ́ ká jọ gbọ́. Thank you all for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ìwọ ló bó sórí social media tó ń dárúkọ àwọn òòṣà kò ní yẹ gbogbo ọmọ tó tara ẹ̀ jáde kò ní yẹ Ṣẹ̀rífà kò ní yẹ ẹni òṣò kò ní yẹ Gíslọ́và àbí wèrè ń ṣàwọn ilé ìnìkẹ́ àwọn ilé máa ti gọ̀kẹ́ àwọn òṣèlú Yorùbá nǹkan tí àwọn òṣàlẹ̀ Yorùbá fẹ́ fún wa ni pé ká tẹpá mọ́ṣẹ́ ká ṣe dáadáa ká má jalè onílé fi bó ti wá ẹni tó ń ga nílẹ̀ Yorùbá ká má bá wọn mú wálẹ̀ ká má bá tèèyàn jẹ́ fi jẹun ó wá ń pariwo ìjà mi orí yẹ ẹ bu òní dáa fún ìyá ẹ̀ tó bí ẹ̀ àtolórí burúkú tó ń sọ̀rọ̀ fún ẹ lábẹ́lẹ̀ ẹ̀yin olóṣì ẹ̀yin alákìsà ẹ̀yin tẹ́ ẹ̀rọ owó ṣoògùn ẹ̀rọ owó sin lọ́run ẹ̀rọ owó jáde nú ayé ẹ̀yin olórí burúkú tẹ́ ń tọ̀ sára nú ayé ẹ̀yin tẹ́ ń jà tọ́ nú ayé ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́pọlọ ẹ̀yin olórí burúkú ẹ̀yin olóṣì ẹ̀yin wèrè ọmọ ìbàjẹ́ kan gbé yín lọ sí di òòṣà kan wo kádàrá yín láti lẹ̀ ẹ ní máa fún ṣẹ̀dá yín ní wọ́jẹ̀ tó rọ́ mu àlè ní lẹ́pọ̀n lọ wo ìgbésí ayé yín di òòṣà tó òòṣà ti lù yín gbóngbó lórí tẹ́ ti ṣánkún kékeré ṣebí nítorí pé èyí Ṣẹ̀rífà olórí burúkú onígẹ̀gẹ̀ lọ́rùn yẹn bí ẹyẹ àwọn ayé tó tó kábíyèsí ẹ̀yìn ìyá mi tẹ́ wà lórí live show tẹ́ ń wò mí mojúbà mi ní sísọ èyí Ṣẹ̀rífà olórí burúkú tó ṣe gẹ̀gẹ̀ lọ́rùn bíi kí lorúkọ ẹ̀ bíi ẹyẹ gúnugún olóṣì ṣé bí ń gbà tán tí ìyá Sàríyù tó mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ kọ́ ló làwọn Sàríyù ló pa ẹ̀gbọ́n ẹ̀ dànù ẹ̀gbọ́n ẹ̀ yàgbẹ́ sára lórí wíìchì ẹ̀ kò ní dáa fún ẹ Ṣẹ̀rífà Pópóọlá ẹ̀yin ẹbí òṣì ẹbí olè èmi ni mo bá ti yín jẹ́ èmi mo ní kẹ́ má ṣiṣẹ́ èmi náà ń ṣiṣẹ́ ni òòrí yáwà tí mo fi wà lórí ìdúró mo ń ṣiṣẹ́ ni àwọn tó ti kó skin mi jẹ tó máa ra kírímù tó máa ra ọ́ìlì àwọn tó láìkì tọ́pù mi àwọn tó láìkì skẹ́ẹ̀tì mi èmi náà ń ṣiṣẹ́ ni kó tó lè dáwó jọ kó tó lè máa rọrùn aṣọ báyìí toró fẹ́ tajà èmi náà ń ṣiṣẹ́ ni tó bá jẹ́ pé mò ń wá bí mo ṣe fẹ́ mú Fúnkẹ́ Akíndélé wálẹ̀ ni mi ní débi tí mo délé ni tó yẹ pé mò ń sáré kí n máa wá bí mo fẹ́ mú Bíọ́dún Òkèowó wálẹ̀ mi ní débi tí mo délé ni tó yẹ pé mò ń sáré kí n líìkì fídíò Mercy Aigbe mi ní débi tí mo délé ni mo sọ júnù ni èmi náà fix life mi ni mo fix life mo sọ júnù màmá mi ti ní kí n sọ júnù kí n lọ make life mi kí n fix life mi mo lórí burúkú ọmọ mo ń gbọ́ ẹ. káwa mọ̀ pé wèrè Kòtónú ayé Kòtónú ó ju gbogbo nǹkan tó wà nílùú Ọ̀tà yìí lọ. sórí pé ó ṣì sọ ibẹ̀ ló ti máa mọ̀ pé wèrè ti wọnú ẹ̀jẹ̀ sórí pé àwọn òòṣà tó pè wọ́n kọ̀yìn sí ẹlẹ́sẹ̀kẹsẹ̀ wèrè Kòtónú ó ju gbogbo òòṣà tó wà ní sórí nǹkan tó fẹ́ máa rẹ sọ torí pé àwọn òòṣà tó pè yẹn ní ohun tó máa fi sẹ́nu kó tó pè wọ́n ó dẹ̀ gbọ́dọ̀ nírú iṣẹ́ tó máa ní lọ́wọ́ kó tó pè wọ́n o lè jó lórí burúkú ẹ̀dá kó fàkísà ló gbà kó máa dárúkọ àwọn òòṣà tó pè yẹn mo sọ fún ẹ pé ìlú Ọ̀tà ò kì í rìn àkísà tó bá dé ìlú Ọ̀tà oníkàlùkù mind business ẹni tó bá dé Ọ̀tà ìlú kan tó mind business ara wọn ni tó bá dé Ọ̀tà ilé ìlú òòṣà tiẹ̀ ilé ìlú òòṣà tiẹ̀ tí wọn ò dẹ̀ ní dira wọn lọ́wọ́ tó bá dé ìlú Ọ̀tà estate ló máa rò pò wà lọ check ìlú Ọ̀tà house ìlú Ọ̀tà jẹ́ ìlú kan tó jẹ́ wípé wàá rò pò wà lẹ́state ni they mind their business. orí pò ṣì sọ òun ni mo ṣe bí ẹ léèrè pé kí ló fi sẹ́nu kó tó pè wọ́n kí ló fi wọ́n nu léǹgbà tó pe orúkọ wọn tán aṣọ kí ló wọ̀ tẹ́lẹ̀ kó tó pe orúkọ wọn òṣìṣọ àbó òṣìṣọ òṣìṣọ òṣìwí
ó ṣì sọ ó ṣì wí. Tí n bá sọ fún ẹ pé wàá gbàgbé ègún ni mí, tí n bá lọ sí ìlú mi ní Badagry Ọ̀kútọ́nù, mo tún máa padà wá sí Ọ̀tà. Màá tún padà wá sí Ọ̀tà. Tó bá ti jẹ́ òtítọ́ ni mo gbé dání, màá lékè gbogbo yìí. Gègé ló ń lékè ẹ̀rù, ojoro ló ń lékè òun, òṣìbàtà ló ń lékè òun. Màá lékè gbogbo ẹ̀yin ẹni bí pátápátá láìpẹ́ yẹn kan ṣoṣo. Ẹ kéré ẹwọ́ ẹbí ló ẹbí ń tí ìyá láyà ẹ̀. Ó ṣiṣọ́ àbó ṣiṣọ́, ó ṣiṣọ́. Bó dẹ̀ ṣe ṣiṣọ́ yẹn, orí burúkú ti bẹ́ẹ̀ múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Ayé ẹ ti bàjẹ́ tọmọtọmọ ẹ̀. Orí bó ṣiṣọ́. Gbogbo oúnjẹ tá à ń jẹ nílùú ìlú Èkó yìí, Ọ̀tà ló ti ń wájú. Ògùn tó dára jù, Ọ̀tà ló ti ń wájú. Ẹ̀ẹ́dẹ̀ ní rí ìran àwọn Ọ̀tà kán máa disturb àwọn companies tán bá ní lára ìlú nílẹ̀ Yorùbá that mind their business most. They are Ọ̀tà people. Even if they have money, wọn ò ní ní ìwo lówó lára. O ò bá gbé company láti ilẹ̀ lẹ́ẹ̀dókè nílùú Ọ̀tà, wọn ò ní fara ní ẹ́. Wọn ò ní gbé òòṣà wọn, wọn kì í fi olè, wọn kì í fi òòṣà Ọ̀tà jalè lọ́tà. Wọ́n máa ń yíra padà lọ́jọ́ tó bá kófìrí ni. Ìwọ rí kógún wọ̀lú Ọ̀tà rí. Wọ́n ní ohun tó ń preserve gbogbo àwọn òòṣà yẹn lẹ̀ fún. Ó ní ohun tí wọ́n preserve gbogbo àwọn òòṣà yẹn lẹ̀ fún. Gbogbo àwọn ọmọ wọn tó dẹ̀ wà ní gbogbo àgbáyé pátá ló máa fún wọn lówó. Àti tó jẹ́ pásọ̀ àti tó jẹ́ ó máa fún wọn lówó. Ẹ bá mi bò ṣálé bàbá mi. O ò lè rí olórí burúkú ẹ̀dá lọ́tà. Tó o bá rọ́mọ Ọ̀tà nílùú Ọ̀tà, àjèjì ni, kò kí ń ṣọmọ inú ilé. Tó bá rí ọmọ Ọ̀tà nílùú Ọ̀tà, àjèjì ni. Ọmọ Ọ̀tà ní tìjú. Àwọn Ọ̀tà wọ́n ní tìjú, wọ́n lọ́pọlọ, wọ́n gbọ́n, wọ́n kóyàn mọ́ra. Wọ́n á ló burú bí àjẹ́ Ọ̀tà, torí àjẹ́ Ọ̀tà ò ní tọ́ ẹ. Àjẹ́ Ọ̀tà ò ní ní kó o má ga. Àjẹ́ Ọ̀tà ò ní sọ pé kó o má rin títí ẹ. Àmọ́ tó bá wá fàjẹ́ Ọ̀tà, má jẹ́ womúwomù. Wàá wò fẹ̀rẹ̀, wàá kú fẹ̀rẹ̀. Ìyálàyà ẹ̀. Àwọn olè wá ń dún àwọn ọmọ. Àwọn oníṣàwáwẹ̀. Àbúlórí burúkú lélẹ̀. Nítorí mi fẹ́ dẹ́rù báyìí lórí online. Lọ bèèrè mi. Wọ́n sọ fún ẹ. Wọ́n sọ fún ẹ. Òòṣà tó ń gbàdọ̀ gbálẹ̀ òòṣà. Òun ni òòṣà tó wà nínú bọ́dí ọmọ kékeré tó ń gbà kúlẹ̀. Má jẹ́ kí n fẹ́ra mọ́. Abó ṣe òòṣà. Àwọn oníṣàwáwẹ̀. Bẹ́ẹ̀ mi jòbó sùn lẹ́lẹ́ lójú ẹ̀. Mo jọ pápá tẹ ẹ̀ pọ̀n. Bẹ́ẹ̀ mi jòrò kó sùfè. O ò lè raṣẹ́wó nú àwọn ọmọ Ọ̀tà. Bẹ́ẹ̀ bá rọ́mọ Ọ̀tà tó ń ṣaṣẹ́wó, ẹ gbé padà sílé òòṣà kẹ́ ẹ lọ́wọ́. Kò kì í ṣe ọmọ bíbí inú ìlú Ọ̀tà. Bó bá rí ọmọ Ọ̀tà tí wọ́n fi àtọ̀ Ọ̀tà dáṣẹ́ ẹ̀, I am telling you this. Tó bá rí original ọmọ Ọ̀tà tó jẹ́ pé okó àtọ̀ tó wà ní okó Ọ̀tà ló dáṣẹ́ ẹ̀, wọ́n ní tìjú. Ẹ lè bá wọn bí tán ti ń jalè. Ẹ lè bá wọn bí tán ti ń bà tèèyàn jẹ́. Bẹ́ẹ̀ bá rọ́mọ Ọ̀tà, tẹ bá rí ọ̀kan tó ní òun ọmọ Ọ̀tà tó ń ṣe bí àwọn ẹnu ìṣó yìí, ẹ lọ bèèrè sí. Wọ́n gbé àtọ̀ wọn wá bí sílùú Ọ̀tà ni. Ṣẹ̀pẹ̀tẹ̀ lu olórí burúkú ẹ̀dá. Òrókó yìnbọn ọ̀dí. Àgbésùn bending roller waist. Bẹ̀bẹ̀ kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣe é repair. Ìyá alájẹ ẹ̀. Àwọn tó ń ṣògùn fún ẹ ń gba ẹni. Tí o ti ṣe ọmọdé, o ti ṣe àgbà, o ti ṣe alálẹ̀ ilẹ̀ Yorùbá, o ti ṣe gbogbo òòṣà mẹ́rìndínlógún tó wà nílùú kan tí mi fẹ́ dárúkọ. O ti ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Nígbà tó ń gbá gẹmọ síta, o rò pé wọ́n ń ṣeré ni nígbà òkú ọmọ yẹn, Gíslọ́và, nígbà tó ń gbá gẹmọ síta,
ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ wọ́n bẹ̀ sọ pé Mohbad ẹ má pè é ní ẹ pè é lórúkọ ẹ̀ gangan ẹ pè é lórúkọ ẹ̀ nídìí òòṣà nígbà tí Mohbad gbogbo wa yìí là ń sáré kiri làwọn tó pa Mohbad kan ṣẹ̀ sísẹ̀ ìyálà ìyá rẹ̀ ó fẹ́ gbé òòṣà jáde fún mi òòṣà ọmọ orúkọ tó jàǹjẹ́ tọmọdé bá sátọgbà ọgbà máa gbà ní mi ní ìyá mi ní bàbá àmọ́ mo láwọn ìyá mi tí mo sátọ̀ tán lè gbà mí aṣọ wọn ò balẹ̀ àmọ́ òtútù ò mọ̀ mi gbà bẹ́ẹ̀ aṣọ wọn ò balẹ̀ àmọ́ òtútù ò mọ̀ mi kò sọ́jà àmọ́ mo dúró déédéé mo jókòó rí lẹ́yìn wọn abúṣe ló ń ṣàwọn ilé idiot làwọn ọmọ ilé ìkẹ idiot làwọn ilé ìkẹ tọ̀tá jù lọ gbogbo agbára tó ní wà lọ́wọ́ Ògún wà lọ́wọ́ Ẹ̀gbá kan wà lọ́wọ́ ẹ̀ wà á mọ̀ pé tọ̀tá ó. o ṣe jẹ́ ká kọ́kọ́ rí agbára yẹn lára ẹ̀ náà ìwọ fèlè o lè dédé òṣè ọ̀tá kankan torí àbòsí ló gbé wá kọ́ dẹ́ lóhùn lọ wo ìgbésí ayé àwọn ọmọ ọ̀tá kò sọ lẹ́nu wọn kò sí blackmailer nù wọn òòṣà lòòṣà ń jẹ́ òòṣà kan ojú kan lọ ìkan burú jù kan lọ ni ìkan òdẹ ń gbẹ́bẹ̀ jura wọn lọ ìkan dẹ̀ dájú jura wọn lọ àmọ́ òòṣà òjò òòṣà lọ òun lẹ́kṣọ̀ yá ẹ̀ nìyẹn. ó gbọ́ mi nǹkan tí mi sọ òòṣà kan òjò òòṣà kan lọ wọ́n burú jura wọn lọ ni ó gbọ́ wọ́n burú jura wọn lọ ni ìyá ẹ̀ olórí ọmọ wa lákìsà ìjókòó nínú wọn kọ̀ǹpútà bí odi kò lọ wá ṣẹ̀ṣẹ̀ ìwé ẹni òfò ẹni ìpẹ́ ẹni àdánù ìwé elébi olórí burúkú ẹ̀yìn aláìmoore ó rò pé òòṣà lára àwọn nǹkan tí òòṣà ọ̀tá kọ̀yìn sí òun ni kéèyàn má moore bó o bá lọ sídìí òòṣà ọ̀tá bó o bá béèrè nǹkan wàá jẹ̀jẹ̀ bó o bá mẹ́jẹ̀ṣẹ̀ wàá pọ́n láṣọ ni bó o bá lọ sídìí òòṣà ọ̀tá tó lọ tọrọ nǹkan kò sí ohun tó wá débẹ̀ tó rí àmọ́ wàá jẹ̀jẹ̀ bó bá jẹ̀jẹ̀ tó mẹ́jẹ̀ padà lọ wà pọ́n láṣọ kù èmi lè ṣe ọmọ ìrankẹ́ran olè ọ̀lẹ́ èyàn awáyé má ṣe rere education ẹ̀ ní exposure ẹ̀ ní ayé ẹ̀ ní èèyàn ń fún yín lówó èèyàn ń fún yín lówó ó ń fún yín lóúnjẹ ẹ̀dẹ̀ bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀dẹ̀ ń rokúrò ẹ̀dẹ̀ ń rokúrò ẹ̀dẹ̀ fẹ́ kó kú nítorí bẹ́ẹ̀ ṣe pọ̀pọ̀ àkọ́kọ́ nítorí DNA nígbà tí àbúrò ọkọ àkọ́kọ́ tó kú yẹn tó pe Sàríyù ní last week kí ló dé tí Sàríyù ṣe ta ló ṣe sá because of DNA orí ẹ̀ ló ṣe sá ẹni tó fẹ́ onínàbí níyàwó ò rọmọ fẹ́ ìwọ tó fẹ́ ọ̀lẹ níyàwó wàá padà ṣẹ̀sìn gbangba ni gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń wò mí tó bá wò pé o fẹ́ ràn èèyàn kan lọ́wọ́ jẹ́ kó níṣẹ́ lọ́wọ́ at least jẹ́ kó lẹ́dúkéṣọ̀n bí ò bá lẹ́dúkéṣọ̀n jẹ́ kó kọ́ṣẹ́ ọwọ́ ṣé tí Sàríyù àtàwọn olórí burúkú fámìlì àti ṣẹ̀rífà wáyé má ṣe rere yẹn ẹ rò pé tí gbogbo bá níṣẹ́ lọ́wọ́ next thing nípa ẹni tó ń ràn yín lọ́wọ́ tó ń fún yín lóúnjẹ tí òun ṣòun ló làwọn ọmọ tó dẹ̀ bí títí ẹ̀ ṣé gbà tí Alhaji gbalẹ̀ half a million fún ẹnu ìṣó ṣé mọ́mí Ayọ̀mídé half a million nílé ẹ̀ ni mọ́mí Amda láti ṣáà half a million nílé ẹ̀ ni ńgbà tálájì rẹ̀ ràn wá fún ẹ̀yin tó ń ràpò ráìsì tó ń ra gbogbo ẹ̀ fún yín ẹ mọ̀ pé ó ń jẹ àwọn ìyàwó ilé ẹ̀ ni ẹ mọ̀ pé ó ń jẹ àwọn ọmọ ẹ̀ ni lẹ́yìn tẹ́ gba gbogbo ẹ̀tọ́ ẹ wá fẹ́ kókó ẹ̀yin lẹ́ máa kú fàlájì ẹ̀yin lẹ́ máa kú fún Abdulateef Lawal yọ ẹ kú fún tọmọtọmọ yín ẹ kú fún togotogo yín wọ́n ẹ̀ tẹ́ bá ń ro kúrò ojúbà gbogbo ẹ̀yin ìyá mi gbogbo àgbáyé ojúbà gbogbo yín pátápátá ìyálàyà ẹ̀ ṣe bọ́ọ̀tà lẹ ti dà lájì mọ́lẹ̀ àmọ́ gbà tá a wá sí ibi òòṣà tá a rojọ́ fún òòṣà ọ̀tá ọwọ́ kan ló tú Àlàjì ilẹ̀
gbogbo ohun tẹ́ ẹ dè mọ́ ibi òòṣà ọ̀tá wọn kò lé wa lọ́wọ́ ká kó lé yín lórí mi ọ̀tá ń bẹ̀ yẹn lẹ ti dẹṣẹ́ aláàjì ọ̀tá ń bẹ̀ yẹn láti tú ọ̀tá ń bẹ̀ yẹn láti kó lé yín lórí padà. Are you happy to hear that? nígbà tóun nìkan dá wà lẹ́rìí mú ṣẹ́kún torí nù ẹ̀ ọmọ ni ó lè jọkùnrin kó jẹ́ bàbá wa àmọ́ ọmọ wa ni ọ̀tá ń bẹ̀ yẹn lẹ ti dè ọ̀tá ń bẹ̀ yẹn làwa ti wá tú ẹjọ́ là ń bògùrù ká tó sà ẹjọ́ là ń bògùrù ká tó sà ẹ ti rò kó máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe dè mọ́lẹ̀ tí ò rí bí lọ ẹ dè mọ́lẹ̀ torí àwọn ọmọ mi méjèèjì you know ẹ ṣe wá dè mọ́lẹ̀ ńgbà tèmi mo rí gbogbo ọwọ́ yín mo rí gbogbo ohun tẹ́ ẹ ṣe fún àmọ́ èmi mo wá bá òòṣà ọ̀tá ni mo rojọ́ fún wọ́n dẹ̀ tú okùn ẹ̀ wọ́n mú lé mi lọ́wọ́ mo dẹ̀ fi so yín lẹ́sẹ̀kẹsẹ̀ ìdí tẹ́ ẹ ṣe nǹkan kan oríire kankan nìyẹn láti jọ́ tẹ̀sí bẹ̀rẹ̀ sí ní bà wá lórúkọ jẹ́ tẹ́ ẹ dẹ̀ máa lọ láti inú ẹ̀wọ̀n kan sínú ẹ̀wọ̀n kan tẹ́ ẹ máa fi wàhálà lórí ayé yín tọmọtọmọ yín. truth Kotonu lọ ilé àkókò ọmọ tó dẹ̀ sọ yìí. kẹ́nu sọ̀rọ̀ wọn ò gbé ọ̀lẹ ní ìlú Ọ̀tà wọn ò gbé olórí burúkú ọmọ bíi Sàríyù ẹnu ìṣó ní Ọ̀tà Ọ̀tà ò kì í gbé olè lọ́mọ Ọ̀tà ò kì í gbé ọ̀lẹ lọ́mọ Ọ̀tà ọmọ alálùbáríkà lọ̀tà ń gbé tó bá nílé àkókò náà ti ń gbẹ́dó ọmọ alálùbáríkà ni wọ́n ń gbé nílùú Ọ̀tà ọmọ tó ṣe mú yangàn náà ń gbé Ọ̀tà ò bá wọn bí ọ̀lẹ kò bí olè Ọ̀tà ò bá wọn bí alápá má ṣiṣẹ́ ajé Ọ̀tà kọ̀wọ̀ sí oṣù Ọ̀tà kọ̀wọ̀ sí àwọn ọ̀yà mi tó wà lọ́tà wọ́n kọ̀wọ̀ sí má fi nù wọ́n wọ́n mọ̀ jẹ wọn ò ní ta sí ẹ má ta sí wọn torí tó bá ta sí wọn wọn ò ní gbẹ́bẹ̀ ọ̀tá orí yẹ bring it on Sàríyù àti wa àti Gíslọ́ba àtàwọn ẹbí ẹ tẹ ẹ bá ti ń rìn lórí ilẹ̀ àdàbíjẹ́ oúnjẹ pé tẹ bá ti ń rìn lórí ilẹ̀ ẹ̀ náírà nígbà gbogbo ẹ̀dá tó bá ṣagídí pọ̀ fẹ́ràn yín lọ́wọ́ á fẹ̀mí àtẹ̀mí ọmọ ìdí ni mo bá yín sọ̀rọ̀ mo bá yín sọ̀rọ̀ èèyàn fún yín lówó ó fún yín lóúnjẹ bàbá yín ní stroke ó fún bàbá yín lówó oúnjẹ lọ́sọ̀ọ̀sẹ̀ ó ń bá yín tọ́ ọmọ tí ò ń ṣe òun lónìí àbálò àbábọ̀ àwọn ọmọ tẹ́ ẹ kó wà ò kì í ṣe ọmọ ẹ̀ instead kó lórí burúkú yín lọ wábi jókòó sí kẹ́ hide face yín ẹ sì wá gbójú jáde ẹ fẹ́ra yín ṣẹ̀sìn ẹ̀yin àkúkú bí sànṣẹ́ ràdàràdà ẹ̀yin ẹbí oníṣẹ́ ẹ̀yin ẹbí òtòṣì ẹ̀yin olórí burúkú tẹ́ẹ̀lì ní láárí mọ́ tọmọtọmọ yín wọ́n ní ẹ ṣe DNA tó bá tẹ̀ pé ẹ ní sátífíkẹ́ẹ̀tì DNA lọ́wọ́ ẹ̀tọ́ yín gan òṣòrí burúkú tẹ̀ ń ṣe yìí even without DNA ìwọ ẹni òṣò ó ṣe photoshoot tó pe Mr. Lawal ó present ẹ bí photo wedding aláàjì làwọn fẹ́ mọ àwọn òbí ẹ torí ilé tán gbà fún ẹ kó lórí burúkú ẹ má lọ ya kata síbẹ̀ ó ti lọ pa àwọn ẹbí ẹ o pọ́pọ́ ẹ ń bọ̀ ṣé bọ́ọ̀rẹ́ méjì péré ló mú dání torí ó ń fi ẹ wá ìtàìmì ẹ̀wọ́ ìgbà yẹn ni torí lórí burúkú ẹ ti gbóyún lọlé ó ti lọ dalé ẹ̀rù àwọn ìyàwó ilé ẹ̀ dẹ̀ fungun mọ́ àsàtìgbà tó gbalé fún ẹ wọ́n fungun mọ́ Mr. Lawal torí ó gbóyún lọlé lọ bá títí ẹ̀jẹ̀ àtọ́jọ́ tí Mr. Lawal ti pàdé ẹ̀ tí ò bá sí Ọlọ́run tó yọ máa yẹn àtijọ́ ẹni ìrìn àjò ẹ̀ ti dàrú tí ò bá sí Ọlọ́run ọba tó yọ àwọn fámìlì olórí burúkú olè ẹ wojú wọn dáadáa tẹ́ bá rí wọn ẹlẹ́kọ̀ọ́ mọ́ wọn lórí àwọn alátẹnujẹ àwọn olè gbẹ̀ngàn láti fún bàbá yẹn kínní bàbá láti olórí burúkú yóò ṣe pé bàbá Latifa láti 4 years ago tán ní kẹ́ wá ṣe DNA January ló máa ń rìn ẹ̀yin olè ẹ̀ tún wà nǹkan tẹ́ máa fi tọ́ kò sí anybody tó bá dáwọ́ fún yín àbí tó bá ṣàánú yín aburú àwọlé tọ́
ṣìbáṣìbú á wọlé tọ̀ àárọ̀ tí ẹ̀ṣẹ̀ tó bá bẹ ayé ayé ò ní gbọ́ tó bá bẹ ọ̀run ọ̀run ò ní gbọ́ àárọ̀ tí irú ẹ̀ṣẹ̀ ni bẹ́ẹ̀ tó bá fi àánú rántí ìdílé ẹnu ìṣòro àbáwọn ọmọ á fi ìbànújẹ́ kíkorò rántí irú ẹ̀dá bẹ́ẹ̀ tọmọtọmọ ẹ̀lọ́ wá ṣẹ̀ṣẹ̀ imagine wọ́n tún wá gbójú síta without DNA wọ́n gbójú síta without DNA àwọn tó fẹ́ ràn ọ́ lọ́wọ́ àwọn tó fẹ́ ràn ọ́ lọ́wọ́ kí ló tí wọ́n ṣe lọ ṣiṣẹ́ ṣe bẹ́ẹ̀ mi ń ṣiṣẹ́ ni kí ló dé tí ṣẹpẹtẹ regis love ṣe lè ràn ọmọ yín lọ́wọ́ tú ogún ààrẹ wá ètò ní láti ba ayé èèyàn jẹ láti parọ́ mọ́yàn olórí burúkú ṣẹpẹtẹ rí awáyé má ṣe rere onídòkúdò ẹni òfò ẹni èpè ó ń dọ́gbọ́n ó fẹ́ kán wá àtàkì shopping mall wa àti ilé wa bó ṣe ṣe fún dàda bó ṣe lọ ní kí ọmọ angel yẹn lọ sọ nìyẹn pé tóun bá kú kán mú dàda pàtó rí pé yẹn ti fún wọn material wọn lọ yí ọrùn ẹ tí ò bá ti pé lórí burúkú ni ṣẹ̀rífà tí ò bá ti páyé ṣẹ̀rífà ti burú ó mọ iye millions tó ti fẹnu ìṣó gbà káti ẹ̀ sọ pé ẹnu ìṣó ní down syndrome ìwọ lórí burúkú àgbà òfò ṣẹ̀rífà onígẹ̀gẹ̀ lọ́rùn òye bí wọ́n pé millions mélòó náà ti fọmọ yìí pa èmi lọ ta ẹnu ìṣó àbẹ́mi mo bá fi owó ìpànìyàn kọ́lé mo ń béèrè ṣé mi ni mo fowó ẹ̀ lọ dóyàn àbẹ́mi mo fowó ẹ̀ lọ fi ra mọ́tò 47 million àbí abuké òkú upstairs fún màmá ẹ̀ ọlọ́run abàtì ẹ jẹ́ ṣẹ̀rífà tọmọtọmọ ẹ̀ ọ̀run abàtì ẹ jẹ́ wà táwọn ta ni guys see you tomorrow you know I love you àwọn ilé ìmúmẹ̀ làwọn ilé àwọn ilé ń da tọ́nu ayé ni the more you come the more I expose you mama fún yín jẹ wọ́n bá tún fẹ́ yà ẹ rò pé fẹ́ bà mí lórúkọ jẹ́ orúkọ tí ń gbọ́n á bàjẹ́ bí èèyàn rìpì ẹ̀ máa ba orúkọ tí ń jẹ́ fi tún tèmi ṣe ni agbára àwọn tó nílé ayé àdàbí tí mo bá ṣẹ̀yìn àdàbí tí mo bá ṣẹ̀yìn ló àdàbí oore tèmi ṣe fẹ́ lùsọ àdàbí tó bá lè ṣe fún mi àdàbí tó bá ṣe fáwọn ìyàwó tó bá lọ́dọ̀ mi sàlàwà lò mi ò ní ṣẹ̀sìn láyé tọmọtọmọ mi lórí búkú ẹbí ẹni òfò ẹni ìpè ẹni àdánù guys love you I love you ṣẹ̀rífà mo ń retí ìyá ẹ o àbòsí fún ìyá ẹ left right wàá gbé gbogbo àwọn olórí burúkú ọmọ tó bí tí ò yànnú ayé àá gbé fọ́tò bàbá olórí burúkú tó kú sórí wíìchì ẹ̀ tó yà àgbẹ̀ sára ẹ̀ bàbá lálùdí àgbẹ̀ síta guys be strong out there gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe ẹ má jẹ́ kẹ́ni kankan bàjẹ́ má jẹ́ kí blackmail àrùn ẹ mọ́kànnà dúró tán kó dúró re tó bá ti níṣẹ́ lọ́wọ́ tó dẹ̀ nínú tó dá sí àwọn èèyàn ìwọ dúró re ìgege ló ń lékè odò ìgege ló ń lékè ẹrù ìgege ló ń lékè ẹrù tí yimi bá yimi ó máa fàyà rẹ̀ gbé ni gbogbo nǹkan tí Sàríù bá gbé kalẹ̀ wọn àti ṣẹpẹtẹ yìí àtàbùkẹ́ wọ́n máa fàyà wọn gbé ni táàrígi ṣẹ́gi bá ṣẹ́gi kalẹ̀ ó máa sún sẹ́yìn á forí ara ẹ̀ gbé àti ṣẹpẹtẹ àtẹnu ìṣó wọn forí ara wọn gbé gbogbo ọ̀rọ̀ ẹ̀wọ̀n ọ̀rọ̀ court case ọ̀rọ̀ wàhálà ọ̀rọ̀ bùkátà àtẹpẹtánṣẹ́ wọn máa forí ara wọn gbé ni tẹ̀lú ìlú bá fàjò ó máa forí ara ẹ̀ gbé gbogbo ohun tí ṣẹpẹtẹ yìí pè àtẹnu ìṣó àtàbùkẹ́ wọn máa forí ara wọn gbé ni I will keep praying for you my lovers my fans most especially ẹ̀yin fans ẹ̀yin customers mi I will keep praying for you I will keep praying aṣọ tí mo wọ̀ yẹn mọ̀ pé mo ní ọ́ìlì mi rèé ọ́ìlì mẹ́rẹ̀ẹ̀rin mi.